NNPC àṣírí tú pátápátá. àṣẹ 419 ní ọ̀gá iléeṣẹ́ NNPC tẹ́lẹ̀ Mele Kyari ṣe fún gbogbo ọmọ Nàìjíríà. wọ́n ti gbé owó dọ́là ńlá wọgbó lọ o. níbi tí ọ̀rọ̀ iléeṣẹ́ NNPC dé dúró báyìí, àwọn tí yóò ṣẹ̀wọ̀n yóò pọ̀ nínú àwọn lọ́gàálọ́gàá iléeṣẹ́ náà nítorí ohun aburú tí àwọn èèyàn náà ṣe fún àwọn ọmọ Nàìjíríà lápapọ̀. yóò pẹ́ gan kí orílẹ̀-èdè wa tó bọ́ nínú ìṣòro náà. ohun tí àwọn tí wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ epo bẹntiróòlù àti bí àwọn ilé ìfọpo ti ń ṣiṣẹ́ ń sọ báyìí nìyẹn. láti ọjọ́ kejì oṣù kẹrin tó ṣẹ̀ṣẹ̀ parí yìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti dá olórí iléeṣẹ́ NNPC tẹ́lẹ̀ Mele Kyari dúró àti àwọn ìgbìmọ̀ apàṣẹ iléeṣẹ́ náà, àtìgbà náà ni ọ̀pọ̀lọpọ̀ àṣírí ti ń tú jáde. ó sì hàn gbangba pé lílé tí Tinubu lé Kyari lọ yìí àfi bí ìgbà tí wọ́n sọ òkúta ńlá lu ládùúgbò tí wọ́n pọn omi ìdọ̀tí kúnnú ẹ̀ bámú. bí òkúta ti ba ládùúgbò yìí ni kinní ọ̀hún bú tí omi rírùn sì bẹ̀rẹ̀ sí túká sí gbogbo àdúgbò tí òórùn sì gba ibi gbogbo kan. òórùn burúkú tó ń jáde láti iléeṣẹ́ NNPC báyìí, òórùn tó le ní, òórùn tó sì ti ń dá òkùnrùn sára orílẹ̀-èdè Nàìjíríà láti ọjọ́ ìwáni. lọ́sẹ̀ tó kọjá yìí, àwọn ajìjàgbara kan dìde àti àwọn tí ọ̀rọ̀ Nàìjíríà ká lára. wọ́n lọ sí ọ́fíìsì mínísítà ètò ìdájọ́ fún orílẹ̀-èdè yìí Lateef Fagbemi, tí wọ́n sì ń pariwo níbẹ̀ pé kò sí ṣíṣe kò sí àìṣe, àfi kí wọ́n gbé ìgbìmọ̀ oníwádìí ńlá kan dìde kí ìgbìmọ̀ náà sì wádìí Kyari àti àwọn tí wọ́n jọ ṣiṣẹ́. nítorí gbogbo ìgbésẹ̀ tí wọ́n gbé, gbogbo àwọn aburú tó ṣẹlẹ̀ níléeṣẹ́ NNPC láti ọjọ́ ìwá, Kyari àtàwọn èèyàn ẹ̀ ló wà nídìí ẹ̀. àmọ́ kì í ṣe ìgbà àkọ́kọ́ tí irú èyí yóò wáyé nìyẹn o. nínú oṣù kọkànlá ọdún 2024, àwọn aráàlú kan náà dìde. wọ́n lọ sí olú iléeṣẹ́ NNPC, wọ́n sì fi ẹ̀hónú wọn hàn níbẹ̀. wọ́n ní àfi kí ìjọba wá béèrè bí wọ́n ti ná owó tó lé ní tírílíọ̀nù 64 náírà. ìyẹn owó tí wọ́n ní àwọn fi tún àwọn ilé ìfọpo Nàìjíríà ṣe, tó sì hàn gbangba pé kò sí èyí tó ṣiṣẹ́ nínú àwọn ilé ìfọpo náà. àmọ́ tí wọ́n ń purọ́ fún aráàlú pé àwọn ilé ìfọpo náà ti ń ṣiṣẹ́. níbi tí wàhálà ti fẹjú mọ́ àwọn ọ̀gá NNPC yìí lọ́wọ́ nìyẹn. ibi tí wàhálà náà ti bẹ̀rẹ̀ ni pé kò sí ọdún kan báyìí tí àwọn ọmọ Nàìjíríà kì í ní ìṣòro epo bẹntiróòlù. láti bí ọdún 10 sásìkò yìí, lójijì ní ìdààmú náà yóò kàn dé tí gbogbo ilé epo yóò kún fún mọ́tò tí àwọn aráàlú yóò sì máa bára wọn ja ìjà àjàkú akátá nílé epo. nígbà tí àwọn elépo kò bá ta epo tí wọ́n á ní kò sí epo mọ́tò rárá. nígbẹ̀yìn wọn yóò fi owó kún owó epo náà ni. kò sí ohun méjì tó ń fa làásìgbò yìí fáwọn èèyàn ju pé ilé ìfọpo 3 ní Nàìjíríà ní tó jẹ́ owó ńláńlá ni wọ́n fi kọ́ wọn. ọ̀kan wà ní Pọ́tà, èkejì wà ní Buọ̀rí, ẹ̀kẹta sì wà ní Kaduna. àmọ́ láti bí 20 ọdún nílẹ̀ yìí kò sí ẹyọ kan báyìí tó ṣiṣẹ́ dáadáa rí. nígbà tó sì di bí ọdún 10 sẹ́yìn, wọ́n kúkú ti gbogbo ẹ̀ pa. wọ́n ní wọ́n fẹ́ máa tún un ṣe. bẹ́ẹ̀ ni wọ́n ń tún un ṣe lójoojúmọ́. bẹ́ẹ̀ ni wọ́n ń ya owó ńláńlá sọ́tọ̀ láti fi tún àwọn ilé ìfọpo wọ̀nyí ṣe lọ́dọọdún, tí àwọn ọ̀gá iléeṣẹ́ NNPC sì ń pariwo pé kìnní náà kò ní pẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́. ṣùgbọ́n bí wọ́n bá sọ pé kìnní náà yóò ṣiṣẹ́ lọ́dún yìí, nígbà tọ́dún náà yóò bá fi parí ni wọn yóò padà sọ pé àwọn sọ́ọ̀rì kò tún ṣiṣẹ́ mọ́, ọdún tó ń bọ̀ ni. kìnní náà sì ń lọ bẹ́ẹ̀ látọjọ́ pípẹ́, àgàgà láti ọdún 2019 nígbà tí wọ́n ti fi ọkùnrin tó ń jẹ́ Mele Kyari yìí ṣe olórí iléeṣẹ́ NNPC. níbi wàhálà wọn yìí ni wọ́n fún ọkùnrin olókòwò tí wọ́n ń pè ní Aliko Dangote ní ìwé àṣẹ láti kọ́ ilé ìfọpo. ìyẹn lẹ́yìn tó ti gbìyànjú láti ra ilé ìfọpo Warri àti ti Kaduna tíjọba Ọbásanjọ́ tà wọ́n fún un, ṣùgbọ́n tí ìjọba Yar'Adua dé tí wọ́n ní kò rà á dáadáa, tí wọ́n sì dá owó ẹ̀ padà fún un. lójú NNPC yìí ni wọ́n ṣe bẹ̀rẹ̀ sí kọ́ ilé ìfọpo Dangote. wọ́n sì kọ́ tán láàrin ọdún 8 péré ni wọ́n bá bẹ̀rẹ̀ iṣẹ́ nínú oṣù karùn-ún ọdún 2024. yàtọ̀ sí pé iléeṣẹ́ NNPC ló fún Dangote ní ìwé àṣẹ, àwọn náà ra ìpín ìdókòwò ìyẹn shares nínú ilé ìfọpo Dangote yìí. ìyẹn ni pé àwọn náà ní níbẹ̀. èyí ni gbogbo ayé ṣe rò pé
àti NNPC àti ilé ìfọpo Dangote wọn yóò jọ ṣiṣẹ́ pọ̀ fún dáadáa ọmọ Nàìjíríà ni. Àmọ́ ọ̀rọ̀ náà kò rí bẹ́ẹ̀ rárá o, nítorí nígbàrà tí ilé ìfọpo Dangote ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ni wàhálà ti bá wọn ní NNPC, nítorí kò yé wọn bí ilé iṣẹ́ tuntun náà yóò ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ nígbà tí ilé ìfọpo tàwọn tí àwọn ti fọdún 10 náwó lé lórí kò ṣiṣẹ́. Wọ́n ní wọ́n bá bẹ̀rẹ̀ sí gbégi dínà fún wọn nílé iṣẹ́ Dangote. Gbogbo ohun tí àwọn Dangote bá fẹ́ ṣe ní NNPC yóò ní kò ṣeé ṣe. Èyí tí wọ́n bá sì rí i pé àwọn kò lè dènà dè wọ́n nídìí ẹ̀, wọn yóò bà kinní náà jẹ́ bí wọ́n bá ti ń ṣe é lọ. Nígbà tí yóò fi di oṣù méjì lẹ́yìn tí iléeṣẹ́ Dangote bẹ̀rẹ̀ sí ta epo bẹntiróòlù lọ́jọ́ 15 oṣù kẹsàn-án ọdún 2024, iléeṣẹ́ NNPC kéde pé ilé ìfọpo tàwọn náà tó wà ní Pọ́tà tí kò ṣiṣẹ́ láti ọjọ́ yìí ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ o. Wọ́n sì ní kí ìjọba àti àwọn èèyàn ńláńlá máa bọ̀ kí wọ́n wá bá àwọn ṣí ní ọjọ́ 26 oṣù kọkànlá ọdún 2024. Gbogbo ayé ló yà lẹ́nu pé irú májíìkì wo rèé, ohun tí kò ṣiṣẹ́ láti ọdún 10 sẹ́yìn ti bẹ̀rẹ̀ iṣẹ́. Àmọ́ inú àwọn èèyàn dùn pé irú nǹkan bẹ́ẹ̀ wáyé lójú ẹ̀mí àwọn rìfáínárì àwọn NNPC fẹ́ máa ṣiṣẹ́. Àmọ́ ká sọ pé wọ́n ṣí ilé ìfọpo náà lónìí yìí, nígbà tó di ọjọ́ kẹta àwọn ará abúlé tí iléeṣẹ́ náà wà jáde láti sọ pé irọ́ burúkú ni NNPC máa pa. Wọ́n ní epo tí wọ́n gbé jáde lójú gbogbo ayé lọ́jọ́ yẹn kì í ṣe èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fọ o, epo tó ti wà nílẹ̀ níbẹ̀ tipẹ́tipẹ́ ni, àti pé rìfáínárì tí wọ́n ń pariwo pé ó ti ń ṣiṣẹ́ yìí kò máa ṣiṣẹ́. Kíá làwọn ọ̀gá NNPC àti àwọn tí wọ́n sanwó ìpolongo fún bẹ̀rẹ̀ ariwo. Wọ́n ní àwọn kan ló rán àwọn èèyàn náà láti ba orúkọ NNPC jẹ́ kó lè dùn. Àwọn kan nílé iṣẹ́ Dangote ni, àwọn míì ní rárá wọ́n ní àwọn PDP ni, àwọn tí kò fẹ́ kí ìjọba Tinubu ṣe àṣeyanjú kankan. Ọ̀rọ̀ náà di ohun tí iléeṣẹ́ Punch gbé oníròyìn dìde láti fọgbọ́n lọ yẹ ibẹ̀ wò lóòótọ́. Ìyẹn sì lọ, ó rí i pé kò sí iṣẹ́ kankan tí wọ́n ń ṣe níbẹ̀, ibẹ̀ dá páropáro bí òde orò ni. Oníròyìn náà padà dé, wọ́n sì gbé ìròyìn ọ̀hún jáde. Síbẹ̀ náà, Mele Kyari àti àwọn ọmọọṣẹ́ ní àwọn èèyàn náà kàn fẹ́ bà àwọn lórúkọ jẹ́ ni, pé ilé ìfọpo náà ń ṣiṣẹ́ lọ bí àrìrà, ẹni tó bá débẹ̀ ló lè sọ. Olúfẹ́mi Ṣónáyẹ tí ṣe alukoro iléeṣẹ́ NNPC gbé ẹ̀wù ìjà wọ̀, bó ṣe ń ta bágbá ló ń ta báwo. Ó ní ta ni yóò ní iléeṣẹ́ àwọn kò ṣiṣẹ́, lójú méjèèjì ló fi ń ṣiṣẹ́ o. Ìwọ̀nba tó sì kù kó di ọ̀kan lára àwọn ilé ìfọpo ńlá àgbáyé, àwọn ti fẹ́ yanjú ẹ̀, ohun gbogbo yóò sì kọ́mtò bí àṣà àwọn olóyìnbó. Àmọ́ àgbàlagbà kì í rékú kó da lámùrẹ́. Ọkùnrin agbẹnusọ tó jáde fún ìlú náà sọ pé kí làwọn yóò bà NNPC lórúkọ jẹ́ sí, pé tí ilé epo náà bá ṣiṣẹ́ ṣé bí oríire àwọn ni, nígbà tó jẹ́ okòwò ńlá ni yóò máa mú fún àwọn ní agbègbè àwọn, nítorí kátàkárà tó máa ń wáyé níbẹ̀. Àmọ́ ohun tí àwọn ń sọ ni pé kinní náà kò ṣiṣẹ́, iṣẹ́ kankan kò sì lọ níbẹ̀ mọ́ láti gbà tí wọ́n ti ní àwọn ti ń fọ epo. Pẹ̀lú ìyẹn náà, àwọn NNPC kò gbà, wọ́n bẹ̀rẹ̀ sí yí owó ńláńlá jáde fáwọn èèyàn. Àwọn akọ̀ròyìn tí wọ́n wá ohun tí wọn yóò jẹ nìkan sì bẹ̀rẹ̀ sí gbé oríṣiríṣi jáde. Bẹ́ẹ̀ ni ìpolówó ń lọ lọ́tún lósì pé NNPC ti jíǹde, iṣẹ́ sì ti bẹ̀rẹ̀ pẹrẹwu. Ẹnìkan tí ara fu sọ̀rọ̀ yìí ní Ẹbọra Òwu fúnra ẹ̀, Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́, ẹni tó sọ pé mo mọ ìwà ara lé mi kì í ṣe èébú, tó ní tó bá jí ọ̀rọ̀ NNPC ni òun mọ̀ wọ́n tinú tẹ̀yìn, ó sì mọ̀ pé rẹ̀fánárì tí wọ́n ń pariwo yìí kò tí ì lè máa ṣiṣẹ́ bí wọ́n ti ń gbé e kiri. Ó ní Fẹ́mi Ṣónáyẹ yìí bá tún bínú. Alukoro àgbáyé ó ní kí l'Ọbásanjọ́ ń sọ yìí, pé àlémú kò yé àgbà o, àmọ́ kí àgbà náà má ṣe nǹkan àlémú o, kí Ọbásanjọ́ má dá sí ohun tí kò bá mọ̀. NNPC ìgbà tí òun ṣèjọba ti yàtọ̀ sí NNPC àsìkò yìí. Orúkọ àwọn ni wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀, àfi bí Ọlọ́run ọba. Ó ní ọ̀rọ̀ náà kò le rárá kí Ọbásanjọ́ máa bọ̀ kó wá wo ilé ìfọpo àwọn, òun náà yóò sì rí pé rìfánárì tó ń ṣiṣẹ́ ní tàwọn. Inú bí Ọbásanjọ́ náà, ó ní irú ọ̀rọ̀ àrífín wo lọmọ yìí ń sọ, pé tí NNPC bá fẹ́ pe òun láti wá wo ilé ìfọpo wọn, kì í ṣe ọ̀nà tí wọn yóò fi pe òun nìyẹn. Bí wọ́n bá mọ̀ pé wọ́n fẹ́ kí òun wá, kí wọ́n pe òun lọ́nà tó tọ́.
NNPC náà gbọ́n wọ́n yá kúrò nídìí ẹ̀ wọn kò jẹ́ bá Ọbásanjọ́ wí kinní kan mọ́ àmọ́ láti fi hàn Ọbásanjọ́ pé ẹmọ́ ti kúrò níye tí à ń tà á pé NNPC ti dìde lóòótọ́ wọ́n kéde pé ilé ìfọpo wọn tó wà ní Warri náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ o pé kò sí tàbí ṣùgbọ́n nínú ẹ̀ mọ́ pé NNPC yóò lè fún gbogbo Nàìjíríà ní epo tí wọ́n bá nílò lẹ́ẹ̀kan. 30 oṣù kejìlá 2024 ni wọ́n ní ilé ìfọpo ti Warri yìí bẹ̀rẹ̀ iṣẹ́ tí wọ́n sì ní ètò gbogbo ti tò níbẹ̀ kò sí kinní kan tó tún jọ ẹja lórí iyán mọ́ bí ẹkùn bá sì dára kan tí wọ́n bá ní kò jọjú kí ológìní náà dá ti ẹ̀ka wòran. Iléeṣẹ́ Dangote ni wọ́n ń pòwe mọ́ yẹn o àti àwọn bíi Ọbásanjọ́ tí wọ́n ní NNPC ń parọ́ kinní náà kò ṣiṣẹ́. Ṣùgbọ́n gbogbo ohun tí wọ́n ń ṣe yìí búlábùlà lásán ni o irọ́ ni wọ́n ń pọ́n léwé tí wọ́n sì ń tà fún gbogbo ọmọ Nàìjíríà. Ìdí ni pé ọ̀rọ̀ náà ti sú àwọn èèyàn wọn kò mọ ẹni tí wọn yóò gbàgbọ́ mọ́ nítorí NNPC ń náwó burúkú lórí ìpolongo gbogbo àwọn èèyàn tí wọ́n sì lẹ́nu ni wọ́n ń fowó tàbí iṣẹ́ tó lówó lórí rà sọ́dọ̀ wọn tí wọ́n ń bá wọn pariwo pé NNPC refinery ti ń ṣiṣẹ́ bí efele bẹ́ẹ̀ kìnìún náà kò ṣiṣẹ́ kan pẹ́ẹ́ bí wọ́n ti ń parọ́ yìí bẹ́ẹ̀ ni wọ́n ń fi ọwọ́ kan ba ti ilé ìfọpo Dangote jẹ́ wọn kò fẹ́ kí aráàlú gbádùn ohun yòówù tí iléeṣẹ́ náà bá gbé wá bá wọn. Àwọn ń ra epo wọlé láti òkè òkun ni o wọ́n sì ń parọ́ fún gbogbo Nàìjíríà pé epo tí àwọn ń fọ̀ ni ọ̀tọ̀ ni wọ́n ní epo tí Dangote ń gbé síta kò kún òṣùwọ̀n. Nígbà tí irọ́ ìyẹn já wọ́n ní epo tí àwọn ń tà ní owó náírà fún ó ń ta epo náà sẹ́yìn òdì ni wọ́n bá láwọn kò ní í fi náírà ta epo rọ̀bì fún un mọ́ kó máa wá fi dọ́là rà á lọ́dọ̀ àwọn. Bí wọ́n ti ń lé wọn nígbà bẹ́ẹ̀ ni wọ́n ń kó sáwo ọ̀rọ̀ náà sì dàrú mọ́ àwọn náà lójú ṣé òkòtó irọ́ kìí pẹ́ já. Pabambarì ibẹ̀ ni pé ẹni tó na ìka kan sọ́mọlàkejì 4 tó kù yóò máa jẹ́ tiẹ̀ ni. Bí wọ́n ti dojúkọ Dangote tí wọ́n ń bá a jà yìí wọn kò rójú ráyè gbọ́ tiwọn mọ́ torí àwọn náà ń ra epo láti ilẹ̀ òkèèrè ni bẹ́ẹ̀ lówó epo kò sì wálẹ̀ bó bá já wálẹ̀ lónìí yóò tún lọ sókè lọ́la torí bí Dangote bá ní òun dín owó epo kù àwọn náà yóò sáré ṣe bẹ́ẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n sì ṣe tí wọ́n fọ̀bẹ gé ara wọn lójú abẹ́. Àṣẹ yàtọ̀ sí pé wọ́n ń ra epo wọlé láti òkè òkun ni ilé ìfọpo pọ́tà tí wọ́n ń pariwo pé ó ń ṣiṣẹ́ kò ṣiṣẹ́ gidi kan iṣẹ́ tó ń ṣe ní bíi kí wọ́n ní kéèyàn máa pọn garawa omi 10 wá lójoojúmọ́ àmọ́ kó jẹ́ garawa 4 ló ń pọn 40% ní iṣẹ́ tí NNPC ń ṣe àmọ́ Kyari àti àwọn ọmọọṣẹ́ ẹ̀ pariwo fún gbogbo ayé pé epo tí àwọn ń fọ̀ lé ní garawa 10 àwọn sì ti dàràbà nínú epo fífọ̀ níta wọn. Iléeṣẹ́ ti Warri tí wọ́n ṣí níparí oṣù kejìlá sì rèé ìyẹn ò ṣiṣẹ́ oṣù kan tó fi pafuká nítorí lọ́jọ́ 25 oṣù kínní ọdún 2025 yìí lòun ti dẹnu kọlẹ̀ kò sì ṣiṣẹ́ kankan láti ọjọ́ náà wá. Ohun tó bà àyàn nínú jẹ́ ni pé àṣírí gbogbo eléyìí kò tú títí di ọjọ́ 2 oṣù kẹrin tó ṣẹ̀ṣẹ̀ parí tí ààrẹ Bọ́lá lé Kyari dànù lẹ́nu iṣẹ́ náà. Nígbà náà ni àṣírí oríṣiríṣi bẹ̀rẹ̀ sí tú tí àwọn ìwé àkọsílẹ̀ oríṣiríṣi bẹ̀rẹ̀ sí jáde bíi bílíọ̀nù kan owó dọ́là tí wọ́n fi tún ilé ìfọpo Warri ṣe ti wọgbó àtúbà yìí o nítorí kí náà kò ṣiṣẹ́ rárá mọ́ kò sì lè ṣiṣẹ́ kan èyí tí wọ́n ná ní NNPC náà sàrà lásán ni gbogbo owó yìí níjọba wá fẹ́ wádìí báyìí ohun tí wọ́n sì ṣe lé àwọn ọ̀gá ilé ìfọpo ti Warri àti ti pọ́tà dànù nìyí wọ́n ṣẹ̀ṣẹ̀ lé wọn lẹ́nu iṣẹ́ lọ́sẹ̀ yìí ni ìjọba ti láwọn yóò wádìí Mele Kyari fúnra ẹ̀ àwọn yóò wádìí àwọn ọmọọṣẹ́ ohun tí gbogbo aráàlú sì ń pariwo báyìí ni pé àfi káwọn èèyàn yìí ṣẹ̀wọ̀n kó lè jẹ́ ẹ̀kọ́ fáwọn aláṣẹ iléeṣẹ́ NNPC tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn kí àwọn náà má tún bẹ̀rẹ̀ sí dá oríṣiríṣi àrà fáráàlú kí wọ́n sì má fi àsìkò tiwọn náà kó owó jẹ. Kì í ṣe pé Nàìjíríà kò dáa o àwọn èèyàn tí wọ́n ń gbé iṣẹ́ ìlú lé lọ́wọ́ àti àwọn tí wọ́n wà nípò gíga ni wọ́n ń sorílẹ̀-èdè yìí dèrò ẹ̀yìn lójoojúmọ́ kí Ọlọ́run ọba tó lọ́jọ́ òní kó wa yọ lọ́wọ́ wọn kí àṣírí gbogbo aṣebí sì tú pátá kí gbogbo ẹ̀ lúùlù tó bá fàjò forí ara ẹ̀ gbé. Ọláìwọlá Alága ló yẹ àṣírí àwọn NNPC tó ṣẹ̀ṣẹ̀ tú yìí wò fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn ẹ kú déédéé àkókò yìí o.